Gbé o. Hello. Hello. Pa rédíò mọ́ ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́ sà. Ṣé single mother ni yín mà? Single mother ni mí bọ̀. Ọkọ mi mo wà ní ọkọ ṣá. Bẹ́ẹ̀ gbọ́ sà. Mo ń gbọ́ yín mà. Mo wà ní ọkọ. Ó wá ṣẹlẹ̀ pé ọkọ tí mo wà ní ẹ̀yìn kò wá sùn mí dáadáa mọ́ tẹ́lẹ̀. Kò dẹ̀ kí ṣe bẹ́ẹ̀ yẹn rẹ̀ sí tẹ́lẹ̀ sà. Bẹ́ẹ̀ gbọ́ sà. Mo ń gbọ́ yín mà. Kò kí ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó wá ìjọ kan wá wálé. Nígbò wá wálé wá ní ìyá Bọ́lájí o. Òun ti fẹ́ nìkan ní oyún níta ni. Nítorí ẹ̀yìn ẹ̀sùn wá ilé wá sùn dáadáa tẹ́lẹ̀ mọ́. Ó ṣàní kó kàn mí tó bá wù òun. Òun ní àṣẹ oúnjẹ òun. Bá ti wà bá ní ìta bá ti bẹ̀rẹ̀. Ẹ kúrò níbi tí a wà ká lè bá gbọ́yìn dáadáa mà. Ẹ sọ ní ṣókí mà torí nẹ́tíwọ̀kì yín mà. Tá bá ti wá pè ní pé àti lọlé yóò ní ẹ̀mọ́ lọlé pé àwọn ń bọ̀. Títí ti àṣà ní kojú. Ó lè wá lọ́sẹ̀ kan. Ṣé ẹ̀ ń gbọ́ sà? Mo ń gbọ́ yín mà. Ó lè wá lọ́sẹ̀ kan. Tó bá dọ̀sẹ̀ ní kò tiẹ̀ ní wá rárá tá a bá wá pé nọ́mbà ẹ̀ gan tẹ̀. Ìgbà míì yóò píkì ẹ̀, ìgbà míì kò ní píkì ẹ̀. Máa ò pé ẹni tí èèyàn ń ṣe ògbélé fún tí ò tiẹ̀ ṣé ó wò mo lè fi bímọ mẹ́ta fún un. Máa ò pé ṣé kí n kúrò ní ọ̀dọ̀ ẹ̀ ni àbí kí n ṣì wà ń bẹ̀. Ẹ ṣe nínú àgbékalẹ̀ yín mà. Ṣé ìníyàwó àkọ́fẹ́ àbí kejì? Èmi ni ẹlẹ́ẹ̀kẹta àmọ́ àwọn yẹn wọ́n ti lọ. Nínú àwọn gbólóhùn yín nínú àgbékalẹ̀ yóò ti hàn pé kì í ṣe ìyàwó àkọ́kọ́. Àwọn yẹn ti lọ yín nìkan lè wà nínú ilé báyìí. Bẹ́ẹ̀ni sà. Inú ilé tí wọ́n kọ́ ni ẹ̀dẹ̀ ti bí ọmọ mẹ́ta fún wọn. Bẹ́ẹ̀ni. Ok. Ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ yín mà. Bẹ́ẹ̀ni sà. Ẹ ti wà ní márèjì yẹn tó ọdún mélòó mà? Ó ti tó fi sí sà. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe mà? Télọ̀ ni sà. Ẹ ní ṣọ́ọ̀pù yín? Bẹ́ẹ̀ni sà. Iṣẹ́ yín ò ní bàjẹ́. Ṣé wọ́n fẹ́ yín ṣùlọ́kà ni àbí ìyàwó sàárà? Wọ́n fẹ́ mi ní ṣùlọ́kà ni sà. Wọ́n fẹ́ yín ṣùlọ́kà ni nítorí tó gbé wá nù. Bẹ́ẹ̀ni. Àwọn màláìkà mi wọ́n ń gbé wá ní lọ́tún lọ́sẹ̀. Èyí tí màá sọ fún yín leléyìí. Ṣé rí nọ́mbà ọkọ tẹ́ ẹ mú ẹ lò mà? Mo ń gbọ́ yín sà. Ẹ ní àkọ́kọ́ ti lọ àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Ìkejì ti lọ àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin ní kẹta àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni. Pàṣẹ tá a fi nà yálé nìyẹn ń bẹ lájà fún ìyàwó. Gbọ́gbọ́lò tí mo fẹ́ sọ ìwọ tó jẹ́ ìyàwó. Ọgbọ́ pọ́pọ́ ẹ ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ ó ti lé lùgbó. Ó ti fẹ́ kejì tẹ́lẹ̀ ó ti lé lùgbó. Ó tún wá mú ní nọ́mbà ń tiẹ̀ mọ̀jẹ̀ ń tàn ó pọ́sibù kò léwọ náà lùgbó. Irú nọ́mbà tó mú nìyẹn. Ṣùgbọ́n wọ́n tó jẹ́ pé ìyàwó ọkọ tó fẹ́ ó ní ìyàwó nínú ilé. Ó dẹ̀ ń jẹ́ kó yẹ pé ìyálé tòun òun ò lè lé lọ o. Ìwọ náà dẹ̀ ní òun máa fẹ́ ìwọ náà. Ó yẹ kó o sì mọ̀ pé irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ó fàlù tán ń pè ní márèèjì ń tiẹ̀ nìyẹn. Ìwọ náà ibi tí wàá dàgbà dògbò sí ló dé ń tiẹ̀ nìyẹn. Paul ṣé mò ń sọ̀rọ̀ ṣó ń kẹ́kọ̀ọ́? Bẹ́ẹ̀ni sà. Ó túmọ̀ sí pé tí wọ́n náà máa dàgbà dògbò sí nìyẹn kọkùnrin eléyìí ó fàlù tán ń pè ní márèèjì ń tiẹ̀ kí ó ṣe oríyàwó kọ̀ yálé. Ṣùgbọ́n àwọn tó fẹ́ ṣe ìyàwó kejì ìyàwó kẹta tó o bá ti rí pọ́kọ ẹ̀ pàyálé yẹn tì ìgbà yẹn ni ayọ̀ rẹ máa ń kún tiẹ̀. Ó mọ̀ pé yóò kàn wọ́n náà náà. Ó máa kàn ẹ́. Wọ́n máa léwọ́ náà lùgbó lọ́jọ́ kan. Arábìnrin. Sà. Ayé yín ò ní bàjẹ́ mà. Àmín sà. Ẹ jèrè àwọn ọmọ yín mà. Sà. Nọ́mbà ọkùnrin tẹ́ ẹ mú nìyẹn. Iṣẹ́ yín lókù tẹ́ ẹ mójútó báyìí mà. Ẹ má kó ònú márèèjì yẹn o. Ṣé ẹ mọ̀ pé ilé tó kọ́lẹ̀ ń gbé? Bẹ́ẹ̀. Àbó lé yín jáde mà. Rárá sà. Ṣé ẹ mọ iye tán gba yàrá kan nígboro ń sin mà? Rárá sà. Ṣé ẹ mọ iye tán gba rúmà ń pálọ̀ mà? Rárá sà. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ ṣàmì. Àmín sà. Àwọn tó dẹ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run kọ́lé ayọ̀ fún wọn. Nípa ìdí èyí pé ẹ ti ẹ̀ ń gbé abí òrùlé owó ilé yẹn kọ́kọ́ kúrò ń bẹ̀ náà rẹ́ǹtì yẹn kọ́kọ́ kúrò ń bẹ̀ náà ẹ mú oore tí Ọlọ́run ṣe fún yín mà. Iṣẹ́ yìí ni kẹ́ ẹ mójútó. Ṣé ń gbọ́ mà? Mo ń gbọ́ yín sà. Kẹ́ ẹ dẹ̀ máa bí Ọlọ́run aṣẹ̀dá yín. Ẹ má pèrí àwọn tí ń lọ bá ẹ má pèrí wọn láì dá owó tẹ́ fi jẹun. Ṣó ti yẹ yín mà? Ẹ dẹ̀ má gbààwẹ̀ òdì kankan lórí ẹnì kankan. Nọ́mbà ọkọ tẹ́ ẹ mú ti yín nìyẹn. Ìyẹn ò wá ní kẹ́ mọ́ ráyé lò mà.
ìyẹn ò ní kẹ́ ẹ má ráyè ṣe mà, ìyẹn ò ní ká ọmọ yín kán má yanjú mà. n tó ṣe pàtàkì ni pé kẹ́ ẹ mójútó ṣe yín, kẹ́ ẹ dẹ̀ máa sọ fún ọmọ yín pé ẹ rántí ọmọ ẹni tẹ́ ẹ ṣe. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ mà. àmì ìgbà náà. Ẹ kú kalẹ̀. Ẹ rí ìgbà ó dàgbà.